àlè ẹnì kankan. After all, ìkànnù yín wà láàrin wa làdáni lójókòó yìí. A mọ̀ pé làdáni ò sí pẹ̀lú wa. A mọ̀. Ebi làdáni náà máa ń jókòó láàfin níbi tẹ̀fsíìrì yín, tẹ̀fsíìrì ọ̀tẹ̀tẹ̀ dálẹ̀. Àmọ́ ebi làdáni lójókòó yìí. Torí ẹ̀ lé làdáni. Ṣé bẹ́yìn mi ni làdáni ń dúró sí ti ń ṣe káàmọ̀ ń gbogbo ìgbà? Ẹ̀rù ẹ̀ ò bà mí bó láburú tó lè ṣe sí mi. Bó bá sì ní lẹ́mìí yóò fi ṣe rẹ̀ ni. ǹjẹ́ ẹ̀kú ajálẹ̀ làákàtàn lágòyà làákérò ọ̀nà kára ó lè báyìí làákọ́ sọ̀run ìdọ̀bálẹ̀ làákọ́ba aládé lórí ìtẹ́. Mo kí gbogbo èèyàn ọ̀jọ̀gbọ́n pàápàá jùlọ mo kí gbogbo èèyàn ọmọ kóòtù òjíire gbogbo ibikíbi tí wọ́n ti ń sọ èdè Yorùbá lẹ́nu èdè abínibí. Mo kí gbogbo wa kó ojúmọ́ àkó àṣekù ọdún ẹ̀yin mùsùlùmí ọdún ayọ̀ la máa ṣe. Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àsìkò yìí Ọlọ́run ní jẹ́ ó lè mẹ́nì kọ̀ọ̀kan wa. Ìlú kan ni mo fẹ́ lọ ṣùgbọ́n kí n tó lọ ìlú yẹn mo fẹ́ ká lukú wọ́n kọ́kọ́ wo fídíò yìí ká kọ́kọ́ wo etí ìlú yẹn jẹ́ ká wo pàtàkì ìlú yẹn ká wo títò ìlú yẹn ká wo bó ṣe tó nú ọlá rẹ̀. Ibi tá à ń pè l'Ògbómọ̀ṣọ́ lónìí wà láàrin Igbá àti Ìrẹsà. Àrẹsà wà ní àá Gábásì, Oníkòyí wà ní àá Yàmà, Olúgbọ́n ń bẹ ní ìhà àríwá, Tìmí sì ń bẹ ní àá gúúsù. Látòrí Aálẹ̀ ará Tápà lókè Ìlérin, Òhùnsílé ará Ọ̀tà lókè Ìjẹ̀rú, Òrìṣàtólú ará Ìbàrìbá ní Pàkú, Àkàndí ẹ̀ nísàlẹ̀ Àfọ̀n, tó fi dórí Ṣọ̀ún Kéètán, Ìrìnlábẹ́njọ, lẹ́sẹ̀ Ìgbó Ìgbàlẹ̀, where event and time changed the àròjẹ Ṣọ̀ún's farmstead to abúlé ẹni tó borí Ẹlẹ́mọ̀ṣọ́. Settlement of the world would carry the head of Ẹlẹ́mọ̀ṣọ́. Baálẹ̀ mẹ́tàlélógóje ló f'Ògbómọ̀ṣọ́ ṣe ibi ìsádi nígbà ogun dààmú ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀ ilé wọ̀nyí ń bẹ dòní. Ọ̀kan nílé àwọn ará Ìwò, méjì ní Tẹ̀síẹ̀lẹ̀, mẹ́ta ní tàwọn ará ilé Ọ̀gọ̀. Kárìn kápọ̀ yíyẹni yẹni, kápọ̀ kájọ kan, agbára la fi ń ṣe lájílété. Bá àrímọ́kọ́, Ògbómọ̀ṣọ́ jẹ́ ìlú akínkanjú tí kò láfiwé nílẹ̀ Yorùbá. Ṣé nípa togun jíjà ní ká sọ ni tàbí ká ṣòwò jèrè? Àlọ́ba, àlówó, àtúnlóògùn, Ògúnlọlá Ògúndìran was the first Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Òrìṣà pópó ní tiwantiwa lájílété. Ìlú ńlá nílùú Ògbómọ̀ṣọ́ nílẹ̀ Yorùbá. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìlú tó jẹ́ pé Yorùbá ni wọ́n pọ́nbélé tí ò lábùlà, Ògbómọ̀ṣọ́ wà ńbẹ̀. Àìmọye ìtàn tó sọ nípa Ògbómọ̀ṣọ́ tó lọ́pọ̀ mọ́ ìlú Ọ̀yọ́ tó sì lọ́pọ̀ mọ́ Ifẹ̀, bọ̀ ibẹ̀ yẹn kọ́ là ń lọ lénìí. Ibi tí mo fẹ́ lọ gangan ni pé wọ́n á máa ń kí Ògbómọ̀ṣọ́ lóríkì kan, wọ́n á ní ogun òjàjà kókó Ògbómọ̀ṣọ́. Ìgbà tógun ò bá wá jà kókó Ògbómọ̀ṣọ́ sọ yẹ kó Ògbómọ̀ṣọ́ mọ́ fogun jara wọn. Àkọ́kọ́ mo kọ́kọ́ wọ́n tá bá wọlé bàbá ní ilé àkọ́jú, mo kí bàbá wa kábíyèsí Ọba Ghandi Ọláoyè, kábíyèsí Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, mo ṣe kábíyèsí fún yín bàbá. Kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí lẹ̀kẹ̀ ó jẹ títí, kókó déédéé òkìní. Agbára Ọlọ́run ẹ̀ ní fẹ́ wọn ló gbà. Ẹ ti rúre, Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ sọ rè. Bákan náà mo kí gbogbo àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, pàápàá jùlọ mo kí Chief Imam Ògbómọ̀ṣọ́. Ẹ kú iṣẹ́ takuntakun. Tá bá wo ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kò yẹ ká dá sí, ṣùgbọ́n tá bá ní kó kàn wá ó lè kẹ́ni tó kàn wá. Nǹkan méjì ló fẹ́ fún mi láǹfààní àti dá sí. Àkọ́kọ́, torí pé gbogbo ibikíbi ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ mùsùlùmí, èmi ẹ sáfà o, ṣùgbọ́n Al-Qur'an jẹ́ ká mọ̀ ọmọ ìyá ọjọ́ ni wá. So gbogbo tó bá ti kan mùsùlùmí mo mọ̀ rí bí n tó kàn mí. Then gbogbo tó bá ti kan Yorùbá mo mọ̀ rí bí n tó kàn mí. Ìdí nìyẹn tí mo fẹ́ dá sí. Mo mọ̀ pé Ọlọ́run ti gbàkóso lórí ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ lẹ́nu
Alhaji Alfa Taofeek Akeugba Gold. Ṣùgbọ́n mi tún gbọ́dọ̀ máa sọ níwọ̀nba àwọn èrò tèmi náà. Àkọ́kọ́ tọ́rọ̀ bá ń ṣẹlẹ̀ nílùú, orin mẹ́ta làwọn èèyàn máa ń kọ. Àwọn kan máa kọrin bọ́ba bá ṣe déédéé tọ́ba ni mo ṣe, tọ́ba ò bá ṣe déédéé mi ò ní ṣe tọ́ba, báràlú ṣe déédéé tiwọn ni mo ṣe, bí wọn ò bá ṣe déédéé mi ò ní ṣe tiwọn. Ìkànnì yẹn. Àwọn kan máa wá ń pa òwe lẹ́lẹ́kejì, wọ́n á ní tìlú bá dá méjì tọ́ba lèmi ó ṣe. Àwọn yẹn wọn ò fẹ́ mọ̀ bóyá ọba jẹ̀bi tàbí ọba jàre. Àwọn tó máa ń parú òwe bẹ́ẹ̀ tìlú bá dá méjì tọ́ba lèmi ó ṣe. Àwọn sọ mí tara wọn pé Ọlọ́run ní ká gbà fàṣíwájú wa, Ọlọ́run ní ká gbà fẹ́ tó ń bá fi so lórí ìlú. Táwọn kan nìyẹn. Àwọn kan ní ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni, ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi ni. So kọ́ta ọ̀rẹ́ rẹ̀ gan kọ́ dá sí ọ nígbà tó jẹ́ pọ̀ ọ̀rẹ́ rẹ̀ ní bá sọ táwọn ó sì dọ̀tá rẹ̀. Àwọn kan ọjọ́ mẹ́ta. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jẹ́ kí kéèsì Ògbómọ̀ṣọ́ máa le. Pàápàá jùlọ gbogbo àwa agbọ̀rọ̀ mérò lórí social media, àwa náà tó jẹ́ kó máa lágbára sí i. Ṣùgbọ́n ẹ̀dá Ọlọ́run kan tẹ́mi fẹ́ bá sọ̀rọ̀ ó ní bàbá wa Chief Imam. Wàláhì ni mo fẹ́ bá sọ̀rọ̀ sà. Mo dẹ̀ kéré púpọ̀ sí yín torí nǹkan mẹ́ta nú ayé ilẹ̀ kọ́kọ́ fi jù mí lọ tó fojú hàn yàtọ̀ fún tọ́lọ̀ fún yín tí ò fojú hàn, àti nǹkan tèmi náà ní tèmi náà mọ̀ tó bóyá mo fi jù yín lọ tàbí mi ò fi tó yín. But inú mi ó dùn tí fídíò yìí bá lè dọ́dọ̀ Chief Imam Ògbómọ̀ṣọ́ tó dẹ̀ dọ́dọ̀ bàbá kábíyèsí ọba Ṣọ̀ún. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé inú tẹ́ ẹ fi jù mí lọ, Ọlọ́run pé kẹ́ ẹ ka ìwé, kẹ́ ẹ mọ ìwé kíwì òye yín. Ọlọ́run wá fún yín ní ìmọ̀ Al-Quran ní kíkọ́, ní kíkà, ní kíké, ní sísọ àti ní mímúlò. Ẹlẹ́lẹ́kẹta ni pé ẹ kì í ṣọlọ́gbọ́n, onílàákàyè ni yín. Onílàákàyè sì ju ọlọ́gbọ́n lọ. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n bó ṣe wulẹ̀ kí làákàyè wá tó tí yóò bá máa fa gọ̀dí ẹ̀kọ́, gbogbo ayé ló mọ̀ pé làákàyè kò kì í ṣe ẹgbẹ́ ọgbọ́n. Ṣùgbọ́n tí èèyàn bá wá ní làákàyè bọ́lọ̀ ń ṣe bùn yín yìí sà, àrùnmùlà wàláhì ó yẹ kẹ́ ẹ máa fa gọ̀dí díẹ̀ kù. Ẹ ní ìdí ẹ̀ torí tó lọ́wọ́ àtàná Muhammad. Ẹ má máa lo ìmọ̀ yín yẹn bó ṣe tó mọ́. Ẹ̀bùn tọ́lọ́run fún yín ẹ má máa lò bó ṣe tó mọ́. Ẹ̀rù Ọlọ́run máa ń bà mí tí mo bá ń gbọ́ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu yín. Ṣùgbọ́n kó tó rí pé màá lọ sórí ọ̀rọ̀ yín, mo kàn júwe irú ẹ̀dá tẹ́ ẹ jẹ́ ni. Mo wá fẹ́ júwe kábíyèsí ọba Ṣọ̀ún náà. Àgbà ni wọ́n. Ọ̀nà mẹ́ta mẹ́rin ni lèèyàn fi máa ń dàgbà. Ọ̀nà àkọ́kọ́ ọjọ́ orí. Ọ̀nà èkejì ipò, torí wọ́n ní àgbàta lọ́kàn wọ́n lẹ́ni tó ń bá ń lé. Gbogbo ẹni tọ́lọ́run bá ti pè lólórí àgbà ni. Ẹlẹ́lẹ́kẹta nínú àgbà ìlà àgbàlagbà onísùúrù tí wọn ò ní sọ fún pé tí ò ní dúró tí ò ní máa sọ pé ẹ sáà wò àfi káwọn èèyàn máa sọ pé ẹ wá wò. Because kéegun wọlé kájá ọmọ gbò kì í ṣe gbogbo ara ajá ló lè gbà. Bàbá wa Chief Imam, làákàyè lẹ fi ń sọ̀rọ̀, làákàyè lẹ fi ń tò ó débi wípé èmi èrí yín gbà míì bíi pé ìmáàmù ló yẹ kẹ́ ẹ jẹ́. Mo máa ń rí yín bíi Sam, bí àgbà lọ́ọ̀yà tó pé tẹ́ ẹ bá fèsì ẹjọ́ bíi 200 èyí tẹ́ ẹ bá ń wí ní bẹ́ẹ̀ bóyá ní ọ̀jẹ̀ ọ̀kan àbí méjì lọ. Ibi tọ́lọ́run fún yín ní ẹ̀bùn kọ̀ǹpósà dé. Ṣùgbọ́n Ọlọ́run ló mọ nítorí tó fi wá pè yín ní ìmáàmù. Inú mi wá máa ń dùn tí inú yín bá wà ní Islam. Ọlọ́run dá yín pé díẹ̀ ó tó wá fún yín ní ìmọ̀ ìwé. So doctorate tán fún yín, wàláhì you deserve it. Ẹ deserve it 100%. Ẹ deserve it. Ṣùgbọ́n sà, sẹ́rí kìíní yẹn ó wá gba pé ibi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó. Environment lọ̀rọ̀. Yorùbá máa sọ pé ọ̀rọ̀ ò nílé. Ọ̀rọ̀ nílé. Tí a bá sọ̀rọ̀ níbi tí ò ti yẹ kó sọ, ilé rẹ̀ kọ́ ló ti sọ̀hún.
gbogbo bí táyì tí ń sọ̀rọ̀ náà láàyè rẹ o ṣùgbọ́n àìsà ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ẹ ti ń lo kinní yẹn jù ákìlù yẹn ẹ ti ń lo púpọ̀ jù ẹ ti ń lo púpọ̀ jù lórí kéèsì yìí ẹyọ kan tí ò jẹ́ kí n lè dá yín lẹ́bi púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Ọlọ́run rán níṣẹ́ tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ èmi mọ̀ nígbàgbọ́ pé tẹ́ ẹ bá ti sọ tẹ̀mí yín jáde ẹ ní nǹkan kan kọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n ẹ̀dá yòówù tí ọba máa sọ tẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí irú wọn ò tó kọ̀ láti máa lọ han wàyín làjúdà náà làmúlẹ̀ gáàsì bíi náà wọn kọ̀ láti máa ké tàbá tí àdásẹ́yìn ọwọ́ wọn máa fi lulẹ̀ wọn kọ̀ láti lu àwọn nǹkan tí wọ́n ní láti máa fi bà nǹkan tó dáa jẹ́ bọ̀ mo nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ṣe ń sọ jáde yẹn wàláì ó dàbí pé inú yín ọmọ mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ sì bí mi sọ̀rọ̀ nǹkan lẹ́yìn sì bọ́ bá àlù sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì bọ́mọ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn sì bá àfa sọ̀rọ̀ nínú òròrí mi àwọn mẹ́ta tí mo wá tọ́ka pé wọ́n àfẹ́tì ìlú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká kàn ra worú àwọn yẹn ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ. ẹ̀gbọ́n jà ní màmá wí torí àwa ní dúkìá ńlẹ̀ yìí dúkìá wa pọ́n lu yìí létà ní kìí ṣe kẹ̀kẹ́ mẹ́ta dúkìá wa pọ́n lẹ̀ yìí abẹ́gẹ́ ṣé ìfẹ́sẹ̀tì tó wà lọ́wọ́ bọ́sọ̀ ẹ̀ gan-an tó wá jẹ́ ìfẹ́sẹ̀tì ọjà tẹ́lẹ̀ rà lé ọjà 10 mílíọ̀nù ọjà 50 mílíọ̀nù rà lé bá a fẹ́ kọ́ bàjẹ́ so èmi kìlọ̀ àròkọ náà pé ká ṣe sùúrù ṣe rí gba ẹ̀rọ wọ̀ pé ọ̀dọ̀ bọ́ọ̀mù mọ̀ wà ọ̀dọ̀ bọ́ọ̀mù rẹ̀ sì máa wà àfi tí ọ̀ bá ṣe ìtọ́lọ́run rámọ́ lókun. tó èmi gbọ́ náà gbọ́ níbẹ̀ àwọn pé bí sọ̀rọ̀ mo sọ fún àwọn èèyàn tó bá jọ sí mítìn mo ṣe mítìn láàrin afá yẹn èyí lè ka ibi tí mo ṣe pẹ̀lú wọn èyí kí a bá tó wọ̀ sọ sí sí allowance. By the time last year, by the time last year, wọ́n bá tàtà lọ́nà by the time last year, tí wọ́n mú gbẹ́jọ́ lọ sí kóòtù tá a wùdó rẹ̀, wọ́n ní kí n sọ 2 million fẹ́ẹ́ nìkan mọ́ sọ 2 million. Kò dárí dì wọ́n. Ọjọ́ wà lọ́jọ́ wájú wa máa sọ ẹ̀sọ́ bò wọ́n. Ó sì gbà ó sì tún bẹ́ẹ̀ ń bí ọ tẹ̀lé. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe akọ yìí. Ẹgbẹ́ ìdákọ̀ oṣù torí pé ọgbọ́n sọ̀rọ̀ àfẹ́ wàhálà. Èmi sì lọ Ọlọ́run lọ ọtọmọta ti lọ Ọlọ́run dájọ́ pé ìrẹ́ àbí tó ti kí wọn ti yẹ kékeré kan ọ̀sán ìjà pété wo yẹ kó má dó tì mọ́ọ̀mù ìrẹ́ bàbá mi mo dúró tì. wo kan ní mo láṣẹ ilẹ̀ bàbá mi bàbá àsìpá nígbà tí wọ́n suspend ìrẹ́ àbògùndé fún àwọn ọmọ akérò bá make sure pé wọ́n dákẹ́ padà fún àbògùndé mọ́tò 2002 lábúgbé náà fi dúró tì wá pé bẹ́ẹ̀ bá gbé mọ́mú yìí lọ sílé òkè mọ́sí padà ní nǹkan ṣẹlẹ̀. ìtàn àṣọ lónìí àkọ́tà lẹ́ẹ̀ni kábíyèsí wọn lóde kẹ́mi wọ́n gùn wọn ò ríjọba yìí ṣe ọlọ́run dá wọn láàmú ọlọ́run dá wọn láàmú ṣùgbọ́n tá à ń sọ ń bẹ̀ ni wípé gbogbo wa lọ́mọ wọn tá a bá ṣẹ̀ wọ́n ní àṣẹ lórí wa láti bá wa wò àti mọ́mú àti pásítọ̀ àtàláyé tí ní o wà láìpẹ́ kábà nínú àìwá wà wọn lọ́wọ́ lẹ́gbà. ṣùgbọ́n ètò à ń sọ ni pé tí èèyàn bá ṣẹ̀ abẹ́kábẹ́sì wọ́n dá dídì ìmọ̀ọ́mù wọ́n tún fún wọn tó wà náà lójú tí wọ́n sọ yìí kì í bá pé nǹkan tó ń bọ̀ wọ́n dákun àbẹ̀ wọn ni ìmọ̀ọ́mù ṣẹ̀wọ̀n bá ṣẹ̀wọ̀n tàbí ṣẹ̀wọ̀n wọ́n kàn bá dá dídì náà. torí pé gbogbo wa mo sọ fún wọn kábíyèsí wọ́n kábíyèsí ẹ kìlọ̀ àpapọ̀ àwọn tí yàtọ̀ tó mi ní kó kárí kó wú tẹnu ẹ̀ mọ́ sáyẹ̀ tí wọ́n wù yìí o bí ọmọ mọ́mù yìí rí fa tàbí sọ́dọ̀ mi. àwọn ọ̀rẹ́ mi ní wà bẹ́ẹ̀ mi ò kọ́ sí ìgbà bẹ́ẹ̀ àwọn ológun wa. mo rò pé ti gbọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ nínú àwọn àgbààgbà Ògbómọ̀ṣọ́ nínú ẹ̀sìn Islam wọ́n sọ frankly wọ́n ní ẹ̀yìn mọ́ọ̀mù làwọn wà tí mọ́ọ̀mù dẹ̀ làwọn ń ṣe wọ́n ní kódà àwọn tó ń náwó lórí ẹ̀
ó dà pé wọ́n sọ fírí gan pé àwọn ná 2 million kan. now ṣùgbọ́n tá a bá wo ọ̀rọ̀ tí bàbá yìí sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni wọ́n torí pé wọ́n wà lẹ́yìn imam kán má bá imam sòdodo ọ̀rọ̀ ṣùgbọ́n ó yẹ kán stand lórí wípé tí ìrẹ́pọ̀ ò bá sí láàrin imam àti ọba ìlú Ògbómọ̀ṣọ́ káwọn náà mọ́ tí ìríra wọn bí pé àwọn wà lẹ́yìn ẹnìkan gẹ́gẹ́ bí ipò tọ́lọ́run tó wọ́n sí mo bá yín dúpẹ́ ẹ̀jẹ̀ agbọ́ntọ́rẹ̀ mi yìí tún sọ ní tiẹ̀. gbogbo àwọn tó ń sọ̀rọ̀ àní gbà àti róòtọ́ kankan kò sí tọ́kẹ́ni kankan nu wa gbogbo ìdá ìgbé bọ́ta ní ìsìn tẹ́ ẹ sọ pé òótọ́ ní òlòkè òótọ́ wọn ní òlòkè ọ̀dàlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ nìyí gbogbo ilé ayé lára pátápátá ọ̀dàlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ó nìyí. mi ò fẹ́ bá yín fa kankan tẹ́lẹ̀ bọ̀ this time around mo ti ní pírọ́blẹ́mù pẹ̀lú ilé Ayílára báyìí ilé Ayílára ló dá wàhálà lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ ọ̀kẹ́ nìkankan ilé Ayílára ló dá wàhálà lẹ̀ bó o ní ilé Ayílára ò ṣe mọ̀ bó o ní ilé Ayílára wọn àṣẹ sọ fún wa láti bẹ̀rẹ̀ báwo ní ilé Ayílára ò ṣe máa sọ fún wa pé ilé ẹni yìí ò kèé sọmọ inú ilé wa nítorí pápó òsì ní bẹ́ẹ̀ ni nítorí pápó òsì ní bẹ́ẹ̀ ni ilé Ayílára ẹ̀yin lẹ fẹ́ dá wàhálà lẹ̀ ilé Ayílára ẹ̀yin lẹ fẹ́ dógun lẹ̀ l'Ógbómọ̀ṣọ́ èmi ọ̀sán bóyá ẹ má sùn mi o àwọn ọmọ lẹ́yìn tí wọ́n jọ ń jẹkújẹ because ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ní ìsìn tẹ́ ẹ̀ fi ń dá wàhálà lẹ̀ ni pé ẹ realize pé ìmáàmù èso ọmọ inú ilé yín àwọn ọmọ inú ilé yín tí wọ́n jọ ń jẹkújẹ fàwọn bọ́ta ẹ fàwọn bọ́ta fún gbogbo Ògbómọ̀ṣọ́ kó Ògbómọ̀ṣọ́ rí wọn pé àwọn ará inú ilé yín tí wọ́n gbàgbọ́ dèrè o àwọn ni wọ́n lọ gbé ìmáàmù wá o gbogbo ẹ̀yin tẹ́ ń lọ bí ìnáwó ìmáàmù gbogbo ẹ̀yin tẹ́ ń lọ jẹun gbogbo ẹ̀yin tẹ́ ń gbowó ọmọ ilé ẹkún oko yín bọ́ ta ká sọ yín lókùúta tí wọn bá sọ fún yẹn ọmọ ilé Ayílára ojú gbà méjì fún yín ẹ̀yin ojú gbà méjì fún yín mi ò tiẹ̀ ní problem pẹ̀lú ẹnìkan kan mọ́ èmi ni ẹ̀yin lọ́ba ní kinní kan ni ẹnìkan ṣe kinní kan ni ẹ̀yin ọmọ ilé Ayílára ojú gbà méjì fún yín ẹ̀yin lẹ fẹ́ gbàbọ̀dé fún ní Ògbómọ̀ṣọ́ ẹ̀yin lẹ fẹ́ kógun wọ̀ ní Ògbómọ̀ṣọ́ because inú ilé yín ìní gbogbo wàhálà yìí ti ń ṣẹlẹ̀ tó wá escalate bọ́ta. kí ló ka kábíyèsí ṣé nígbà tẹ́ ẹ̀yin ọmọ inú ilé yín tẹ́ mú ọmọ inú ilé yín bọ́ta ṣé kábíyèsí bá yín dá sí i. ṣé gbé ẹ fẹ́ fa ìmáàmù kalẹ̀ ṣe kọ́nsọ́ọ̀tì kábíyèsí nígbà tẹ́ fẹ́ fi ìmáàmù joyè tí bàbá bá sùúrù èjìdé tí wọ́n sẹ́ndì owó sí fámìlì yín kí ló dé tẹ́ ẹ̀dọ́wó padà pé kéè sọmọ inú ilé yín ẹ̀yin ọmọ ilé Ayílára ẹ̀yin lẹ dá wàhálà lẹ l'Ógbómọ̀ṣọ́ á sì pariwo yín fún gbogbo àgbáyé gbọ́ á pariwo ó dìgbà tẹ́ bá tó jáde tẹ́ ẹ wá sọ torí ìgbà tẹ́ ẹ sọ pé nìsín àwọn kan wọ́n lọ gbé wa ẹ fà ó tọ̀hún bọ́ ta fún wa ẹ fà ó tọ̀hún bọ́ ta fún wa torí gbogbo àwọn tó ń sọ nìsín à ń bílẹ̀mù kí bàbá yìí ó kálukú ń bílẹ̀mù ara wọn bá a ṣe ń bílẹ̀mù mufti Ọ̀yọ́ state à ń bílẹ̀mù ààrẹ mùsùlùmí à ń bílẹ̀mù Pàkòyí à ń bílẹ̀mù gbogbo àwọn èèyàn àwọn kan ń bílẹ̀mù bàbá Adéṣeun àwọn kan ń bílẹ̀mù bàbá Sàká Balógun àwọn kan ń bílẹ̀mù bàbá Èjìdé wọ́n ń bílẹ̀mù gbogbo àwọn èèyàn tí wọ́n sọ̀pọ̀tì mọ́mù àtàwọn kan tí wọ́n sọ̀pọ̀tì mọ́mù ẹ̀yin ilé Ayílára báwo rẹ̀ ṣe bọ́rọ̀ ọ̀yin débi tó déwù. gbogbo wọn tó ń sọ pé ọmọ mẹ́kọ ni mí àwọn ọ̀ràn bá bá rẹ ní mẹ́kọ. torí ẹ̀ Ọlọ́run kó má ṣe àìdúró tì wá ṣe é rí ẹjẹ́ á ṣe sùúrù ní ìtì ìdèbí tí mò ń lọ ṣe é rí ẹ̀yin tẹ̀ ń dá sílé wa lẹ̀ ń dá wàhálà alẹ̀ kò sílé ọlá tí èémì ilé Ayílára tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ láìsí láìmọye ọdún
a kàn ń gbọ́lé ayé lára ni ta ló gbúròó wa tó báyìí ǹjẹ́ ọlá débẹ̀ ni bí ti rí nu gbogbo olé ọlá nu ẹ fàwọn ọmọlé ayé lára lẹ̀ ká máa bára wa fà á kí ni tiẹ̀ kí ló kọ̀wọ́ Ànábì ní min husni islamil mar'i tarkuhu ma la ya'ni nínú tá à ń pè ní mùsùlùmí gidi gbogbo tí ó bá ti kàn ẹ́ má dá sí kí ló ń dá sàfihàn léètì wá sí ṣáà dá sí léètì yìí ni ó wá wọlé wa ó dalé wọn làwọn ó tó léètì wa kò sí bàbá kan tí ń bẹ ń lé wa tó jí èsè bàbá dáadáa o àwọn ẹhànnà ni wọ́n kó sí wọn nù gbogbo àwọn bàbá òun sì ni wọ́n mọ̀ pé ọmọ ilé Ayélára ni mí. ọ̀rẹ́ mi yẹn fèsì àwọn aráalé agboolé Ayélára ní agboolé ibi tí mọ̀ọ́mù ti wà. Allah Akbar. Èmi ò mọ bí ìmáàmù ṣe jẹ́ o èmi ò mọ bí wọ́n ṣe fà wọ́n kalẹ̀ lágboolé wọn o èmi ò mọ bó ṣe kàn wọ́n o torí mi mọ bó ṣe ń to oyè imam Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n no matter how tó bá ṣe pé ṣífù ìmáàmù yìí lótìtọ́ àti lódodo wọn kì í ṣe ọmọ ọkọ nílé Ayélára pẹ̀lú ipò tí wọ́n wà lénìí yìí wàláhì tí ọba sọtẹ mbẹ ẹ gbọ́dọ̀ accept wọn pọ ọmọ ọkọ ni wọn tá ìbá fẹ́ bà nǹkan jẹ́ presentation bàbá yẹn kàn lé ní tí ń sọ pé àwọn ará Ayélára ni wọ́n fẹ́ da Ògbómọ̀ṣọ́ rú presentation wọn lé ní fàtí wà ní ọ̀rọ̀ wọn mo sọ pé Ọlọ́run fún wa lẹ́bùn presentation jura wa lọ. Alhamdulillah ipe mo kàn bá ìmáàmù dúpẹ́ pé kì í ṣe pé kirikiri lẹ́tí lọ́ọ́ pàdé wọn tẹ́ ti dìnnà wọn kì í ṣe pé wọ́n ń ṣe wèrè kí lẹ pàdé wọn tẹ́ dìnnà wọn ẹ̀dínà wọn ẹ̀dínà èmi ọmọ o but mo ti gbọ́ nínú ọ̀rọ̀ rí tí ìmáàmù náà fi ṣe sámà lórí múmbàrè tí wọ́n sọ níjọ́ kan pé káwọn èèyàn ó mọ̀ dá sí ọ̀rọ̀ àwọn àtàwọn ará ilé Ayélára kọ̀ọ̀kan wọn torí táwọn ọba parí ẹ̀ kò ní sẹ́nì kankan mbẹ̀ wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ọ́nì pẹ̀lú ìmọ̀ tí wọ́n ní ṣùgbọ́n confidence tí ìmáàmù máa fi ń sọ̀rọ̀ èmi máa ń gbé sínú òròrí mi pé ha ìwọ Ọlọ́run bá mi ṣàánú ìmáàmù yìí wọ́n jọ̀rọ̀ rẹ̀ ó parí síbi ọ̀rọ̀ tí ibi tí gbèsè ayé ṣàìtàn parí sí tó ṣàìtàn ní ìmọ̀ ṣùgbọ́n Ọlọ́run yọ́nú sábọ̀ rẹ̀ Ọlọ́run wọlá ní oṣù tá a ṣe parí oṣù Ramadan bàbá Ọlọ́run yọ́nú sábọ̀ yín ẹ ti rú rí Ọlọ́run jẹ́ kẹ́ ẹ sọ rí so ẹ̀dá tọ́lọ́run bá pèlé kan tó bá ní ìmọ̀ tó jẹ́ ìmọ̀ tó mú mi ìmọ̀ tí sì rí mọ̀ yẹn lò tó wá ní gbogbo ìmọ̀ pátá tẹ́ ẹ̀ bá wá gbà ọ̀pọ̀lọpọ̀ bóyá ilẹ̀ tí mi ti fídíò Chief Imam Ògbómọ̀ṣọ́ rí ẹ jẹ́ kí n play 10 minutes péré fún yín lórí sámọ̀ kan tí wọ́n fi ro ẹjọ́ wàhálà tó ṣẹlẹ̀ láàrin àwọn àtọba àtàwọn ìgbésẹ̀ tí wọ́n gbé. ṣùgbọ́n kí n tó sọ bí méjèèjì tí mo fẹ́ kọnu ọ̀rọ̀ sílẹ̀ ní ìfún wa mo kọ́kọ́ fẹ́ bẹ̀ wá tí ó túbọ̀ yìí bá ń lọ mi ìfẹ́ kẹ́nìkan kan sọ̀rọ̀ mi ìfẹ́ kẹ́nìkan ṣe ṣéwù mi sì fẹ́ kẹ́nìkan kan ká ṣe awẹ́wà torí pé ọ̀rọ̀ gidi la fẹ́ bára wa sọ. ipò tí Islam wà l'Ógbómọ̀ṣọ́ lónìí ipò tó yẹ kó máa pa gbogbo ẹni tí ó bá ní ọpọlọ lẹ́kún ni gbogbo ẹni ọ̀rọ̀ bá yé èèyàn gbọ́dọ̀ máa dunnú pẹ̀lú bí nǹkan ṣe rí torí pé ẹ rí i pé ẹ̀sìn wa ẹ̀sìn tó dáa ni ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ẹ̀kọ́ ni ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn òye ni. ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn àlàáfíà tó wá dàbí ìgbà táwa tá a wà ń bẹ̀ tá ìṣẹ́ ní àlàáfíà ó pè fún ká ro àròjinlẹ̀ ó sì pè fún ká pera wa lákìísí òun ni mo ṣe fẹ́ kọnu ọ̀rọ̀ síbi méjì lónìí. alákọ̀ọ́kọ́ mo fẹ́ bá Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọ̀gẹ̀gẹ̀ kẹta mo sì fẹ́ bá àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ pàtàkì jùlọ àwa tá a kọ̀
tá a gbà fẹ́ni tọ́lọ̀ fi ṣaṣáájú wa. ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ màá kọ́kọ́ kí àyà kan kí n tó bá kábíyèsí sọ̀rọ̀ màá sì sọ ìdí tí mo fi gbé ọ̀rọ̀ wọn wá sí gbangba láti sọ. ọlọ́run ní wa in ta'ifatani minal mu'minina iqtatalu fa aslihu baynahuma fa in baghat ihdahuma 'ala al-ukhra فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. لا بأي ní àgbọ́yé wọ́n ṣe ń bọ̀ wá sọ àgbọ́yé fún wa dáadáa ṣùgbọ́n nítorí pé kábíyèsí wa wọn yìí ṣe mùsùlùmí wọn sì mọ kíw ibi àgbọ́yé ibẹ̀ kọ́ ni mò ń lọ́nú ọ̀rọ̀ tiwọn àwa la ní àgbọ́yé yẹn ṣùgbọ́n mo fẹ́ gbẹ́sẹ̀ lórí àyà yẹn láti bá kábíyèsí sọ̀rọ̀ ẹ wàá wò pé ìmáàmù ò ṣe wá lè bá kábíyèsí sọ̀rọ̀ ní kọ̀rọ̀ tí ìmáàmù fi ń bá kábíyèsí sọ̀rọ̀ ní gbangba. àkọ́kọ́ ọba Gandhi Afọlábí Ọláoyè mo bẹ̀ yín ẹ má bínú pé gbangba ni mo ti fẹ́ bá yín sọ ọ̀rọ̀ yìí kí sì ló fà á òun ni wípé mo ń pe nọ́mbà yín kò lọ mo pè yín ní direct call kò lọ mo pè yín ní WhatsApp call kò lọ ó wá dàbí ìgbà tó ṣe pé ẹ ti blọ́ọ̀kù line mi ṣùgbọ́n èmi gbà pé ẹ blọ́ọ̀kì ẹ network ni ọ̀dà òun ni mo fi wò pé nígbà tí mi ò rí yín bá sọ̀rọ̀ directly kí n bá yín sọ̀rọ̀ indirectly. ẹlẹ́ẹ̀kejì àwọn tí mo lè rán sí yín mo rán wọn sí yín pẹ̀lú pé wọ́n tán bá jíṣẹ́ fún yín ẹ pè mí ṣùgbọ́n mo rí i pé ẹ pè mí. ìgbà tí mo tún gba PhD mo wò pé lẹ́tọ̀ọ́ kí n lọ sọ fún ọba ìlú mi pé Ọlọ́run tún ṣoore fún wa torí pé oore tí ọmọ ìlú kan bá ṣe ọba ìlú ló ṣe. mo gbìyànjú láti wádọ̀ yín ẹ̀sìn lé mo wá retí kọ́ọ̀lù yín mi ò rí mo wá pe ẹni tó sọ fún wa pé òun ni chief press secretary yín ìyẹn Reverend Peter Ọlálẹyẹ mo pè é mo sọ fún un pé ó dàbí pé ẹ ti tẹ bọ́tì nǹkan mistakenly lórí fóònù yín tí ò jẹ́ kí nọ́mbà mi lọ mọ́ torí mo pẹ́ ẹ lè mọ̀ blọ́ọ̀kì nọ́mbà mi mo mọ̀ pé by mistake lẹ fi tẹ bọ́tì yẹn mo wá sọ fún Reverend pé kó bá ń sọ fún yín pé mo gba PhD o kẹ́ ẹ lè pè mí kẹ́ ẹ bá mi yọ̀ ṣùgbọ́n mo rí i pé ẹ pè mí títí dì sìn ọ̀pọ̀lọpọ̀ wá rò pé bóyá inú yín kì í dùn sí nǹkan rí ni èmi wá sọ pé rárá inú yín máa dùn sí nǹkan rí network ni ò true ó yẹ kí n ti kọ appreciation láti kí ọ̀pọ̀lọpọ̀ láti dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n bá mi dúpẹ́ ṣùgbọ́n tí ò jẹ́ kí n kọ́ ni pé mi ò mọ bí mo ṣe fẹ́ kí àwọn ọba ìlú míì tí wọ́n pè mí àwọn ọba ìlú ńláńlá nílẹ̀ Yorùbá àwọn ọba ìlú ńláńlá nílẹ̀ Haúsá tí wọ́n pè mí láti bá mi dúpẹ́ báwo ni màá ṣe kọ orúkọ wọn tí mi ò ní kọ́ ọba ìlú mi síbẹ̀ torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tí mi ò tí ì dúpẹ́ lọ́dọ̀ yín mò ń bọ̀ wá dúpẹ́ nígbà tí ọba Gandhi bá kí mi pé mo kú oríire torí bẹ́ẹ̀ ni mo fi fẹ́ sọ ní gbangba nígbà tí mi ò rí yín bá sọ̀rọ̀ ń kọ̀rọ̀ Ọlọ́run kó má ṣe bá wa dúró tì í kábíyèsí sì mọ̀ mí mọ̀ kíní kan dáadáa kí ni kábíyèsí mọ̀ mí mọ̀ kábíyèsí mọ̀ pé mi kì í parọ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ dáadáa wọ́n dẹ̀ mọ̀ pé mi kì í bẹ̀rù láti sọ òdodo àwọn náà mọ̀ pé kódà kí n wà níwájú àwọn mi ní parọ́ bó ṣe wù kéèyàn tó mọ̀ wí báyìí mọ́ lè yan ọ̀yàwó fún mi kò ní sọ pé ẹni tí mo wí nkè mọ̀ wí ẹni tí kọ́kọ́ wí tán kó tó ní mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ ń jọ mi ẹni tí kábíyèsí ó fi mọ̀ lélẹ̀ gbangba ni kábíyèsí ti sọ wípé mi ò sọpọ́ọ̀tì àwọn táwọn fi di ọba pé mi ò dúró ti àwọn mo tako àwọn mo sì sọ bẹ́ẹ̀ fún kábíyèsí pé òótọ́ lẹ sọ mi ò sọpọ́ọ̀tì yín lóòótọ́ ìyẹn náà ó jẹ́ kí kábíyèsí mọ̀ pé mi kì í parọ́ tó bá ṣe pẹ́ lómi ni yóò mọ̀ ọ́rá bàbá ni pé tọ́ba tíyín la ṣe yóò máa fi kùránì búra kódà yóò máa sọ bí tó ti lọ sa kùránì láì mọye ìgbà nítorí tiwọn láì ṣe bẹ́ẹ̀ èmi kì í parọ́ mo sọ fún kábíyèsí ńjọ́ náà
pé kò sí bí mo ṣe fẹ́ support yín bẹ́ẹ̀ bá wò dáadáa ẹ̀yin bíi 23 lẹ contest nínú ẹ̀yin 23 méjì péré la lè nàka sí kó jẹ́ tó jẹ́ Kristẹni nínú yín gbogbo àwọn bíi 21 mùsùlùmí ni wọ́n èmi ni ìmáàmù gbogbo àwọn 21 yẹn báwo lẹ ṣe wá rò pé màá fi èèyàn 21 tí wọ́n jẹ́ mùsùlùmí lẹ̀ tó sì jẹ́ mi ni gbogbo wọn ń sáré wá bá pé ìmáàmù bò láti ṣe kí n wá support ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni kò ṣeé ṣe pàtàkì jùlọ ẹ̀yin tó wá jẹ́ pásítọ̀ mi lè support yín náà kábíyèsí ẹ̀yin náà mọ̀ pé mo ṣe sọ fún yín jọ́ náà lélẹ́yìí pé mi ò parọ́ nígbà tẹ́ sì fẹ́ fún mi lésì ẹ sọ fún mi wípé tó bá jẹ́ ẹ̀yin náà ni gẹ́gẹ́ bí pásítọ̀ èyí tí mo ṣe yẹn lẹ́yìn náà ó ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n sọ wípé àìsọpọ́ọ̀tì yín tí mi ò sọpọ́ọ̀tì yín yẹn wọ́n àánú tó ń bí yín nú tẹ́ ẹ̀ fi ń ṣe tẹ́ ẹ̀ ṣe ṣùgbọ́n mi sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ àwọn kan ni wọ́n ń dà yín láàmú eléyìí ó fi rinlẹ̀ pé kábíyèsí mọ̀ pé èmi kì í parọ́ bọ́rọ̀ bá sì ṣe rí lèmi ò fi sọ èyí tí mo fẹ́ lò ń bẹ̀ ni kábíyèsí ọlọ́run ó jẹ́ pẹ́ lórí oyè ọlọ́run ò sì ní dà yín láàmú ṣe rí tòun ti pé mi ò sọpọ́ọ̀tì yín tẹ́ ẹ fi débẹ̀ ọlọ́run gbé yín débẹ̀ bọ́lọ́run bá sì ti gbìjẹ̀ èèyàn ó ti tán kí gbogbo ayé parapọ̀ páwọn ó sọ yín di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bọ́lọ́run ò bá fẹ́ sọ yín dẹ̀ ní dáa bí gbogbo ayé bá sì padà lẹ́yìn yín bọ́lọ́run bá lẹ́ẹ̀dá ẹ̀dá ibẹ̀ ẹ ti dáná nígbà tẹ́ wá débi tẹ́ ẹ dé yẹn àwọn èèyàn ò ní ronú bẹ́ẹ̀ ṣe débẹ̀ mọ́ ẹni tẹ́ ń ṣe ń bẹ̀ làwọn èèyàn máa wò ọlọ́run ọmọ kọ yín máa ṣe ẹ̀ ní ṣìṣe kábíyèsí tẹ́ ẹ bá gbàgbé mo wá dọ̀ yín nígbà tẹ́ ẹ di Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tó ń ti pé bẹ́ẹ̀ bá gbàgbé ẹni tí ó kí yín tó mi ò sí nínú gbogbo Ògbómọ̀ṣọ́ yìí tó kí yín ní kọ̀rọ̀ tó kí yín ní gbangba tí mo sì gbìn ìfẹ́ yín sẹ́mi gbogbo mùsùlùmí kì í ṣe l'Ógbómọ̀ṣọ́ nìkan àti ní gbogbo àgbáńlá ayé láti jẹ́ kí gbogbo wa lè support yín ṣùgbọ́n n tá à ń rí ò dàbí ìgbà tẹ́ mọ̀ tó mọ̀ ń tà á ṣe ọlọ́run kó má ṣàbámi dúró tì í kábíyèsí tẹ́ ẹ̀ bá gbàgbé ńgbà tẹ́ ẹ di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ mo wá bá yín nínú ilé mẹ́kan ẹ̀yìn kan mo jẹ́ kẹ́ ẹ mọ gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ kẹ́ ẹ tó dé mo sì ṣàlàyé bí mo ṣe jẹ́ ńlẹ̀ Ayélára fún yín tẹ́ ẹ̀ bá gbàgbé kábíyèsí mo wá fún yín láwọn dọ́kúmẹ́ǹtì tó fi rinlẹ̀ pọ́ mọ́lé Ayélára ni mí kábíyèsí tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà tẹ́ ẹ wo gbogbo ẹ lọ wò bọ̀ ẹ sọ pé ẹ gbà pé 98% ọmọlé Ayélára ni mí ẹ̀yin lẹ fún mi 98% báwo lẹni tó bá gba distinction lọ́dọ̀ tí yóò tún wá ṣe fẹ́ẹ̀lì tó bá dijọ́ mi 98% is a lot of mark kì í ṣe yẹn nìkan o nígbà ó yá kí n tó dìde ńbẹ ẹni pẹ̀lú àlàyé àti ntẹ́ rí ẹ gbà pé ọmọlé Ayélára ni mí 99%. ẹ tún padà sọ fún mi pé ẹ kì í máa ń fún yàn 100 ni o kó má dàbí pé mo gba gbogbo máàkì tán ó túmọ̀ sí pé tó bá ṣe pé ẹ máa ń fún yàn 100% lẹ́ẹ̀ bá fún mi kábíyèsí kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn tèmi àti yín ṣèpàdé tán ṣùgbọ́n tí mo rí lélẹ́yìí mo padà gbọ́ kábíyèsí wípé àwọn kan wá bá yín wípé dọ́kúmẹ́ǹtì tí mo fi hàn yín wọ́n láwọn ní àwọn fọ́ọ̀jì ẹ̀ kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláìrúmọ Gẹ́gẹ́ kẹta ìgbà mo gbọ́ bẹ́ẹ̀ mo gbà pé irọ́ ni àwọn tó ń sọ bẹ́ẹ̀ pamọ́ yẹn nìkan kan ò lè wá bá yín ṣùgbọ́n ọjọ́ tó dòótọ́ lọ́dọ̀ mi kábíyèsí mo wá bá yín nínú ilé ìyálòde ń bẹ́ẹ̀ njọ́ náà tẹ́ ẹ̀ bá gbàgbé kábíyèsí mo wá sọ fún yín láàfin mo ní mo gbọ́ pé ẹnìkan sọ pé dọ́kúmẹ́ǹtì tí mo kó wá dọ̀ yín òun lòun bá mi fọ́ọ̀jì ẹ̀ ẹni tí mo retí lọ́dọ̀ yín njọ́ náà ní kẹ́ ẹ sọ pé wọ́n ń parọ́ ni kò rí bẹ́ẹ̀ ẹ ló rí bẹ́ẹ̀ kábíyèsí ẹ wá náwó ẹ níbi ẹni jókòó sí ni ẹni pààkó yìí wà ń bẹ̀ ẹni jímọ̀kọ̀lá wà ń bẹ̀ ẹ dákọ̀ àwọn míì náà tẹ ẹni wọ́n wà ń bẹ̀ tí mi ò tí ì ṣetán tí ń dákọ̀ wọn ní ìsìn ìyálóde náà wà lórí ìjókòó ńjọ́ náà kábíyèsí tẹ́ ẹ bá gbàgbé mo sọ fún yín pé ẹ ti ẹni yẹn síta kí gbogbo ayé rí torí pé ọ̀daràn ni tẹ́ ẹ bá tì í ta tó bá mi fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì lóòótọ́ kábíyèsí ẹ ti láǹfààní àti mú ọ̀daràn méjì torí pé òun tó fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì ọ̀daràn ni tó bá bẹ́ẹ̀ mi fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì ọ̀daràn lèmi náà ẹ mú ọ̀daràn méjì ẹ tì í ta kábíyèsí ẹ wá gbélé ìlágbọ̀yé dáadáa tẹ́ ẹ bá ti ẹni yẹn síta
ayé àròpẹ́ máa ń tọ́jú àwọn ọ̀daràn sáàfin ni tẹ́ ẹ̀ bá ti síta kábíyèsí tẹ́ ẹ̀ bá ti síta ayé á tó mú ọ̀daràn méjì wọ́n á sọ pé ẹni tó tọ́jú ọ̀daràn pamọ́ wọ́n á pè lọ́daràn wọ́n á sì pọ̀ ọ̀daràn lọ́daràn torí bẹ́ẹ̀ kábíyèsí ó máa ṣe gbogbo ìlú yìí láǹfààní tẹ́ ẹ bá lè ti ẹni yẹn síta ẹ ní ṣiṣẹ́ kábíyèsí gbogbo àwọn alámọ̀ràn burúkú ọlọ́run ò ní jẹ́ kí wọ́n súnmọ́ yín torí pé dọ́kúmẹ́ǹtì tèmi ọ̀ríjìnà ní gbogbo ẹ̀ àwa mọ̀ o bóyá PhD tí mo ṣẹ̀ṣẹ̀ gbà náà bóyá ẹnìyẹn náà ló fọ́ọ̀jì ẹ̀ bóyá mi ò tiẹ̀ gbà ní UI torí pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń bá yín sọ̀rọ̀ tí wọ́n ń pè mí ní scammer ipe gbogbo tí mo ní mo scam ẹ ni mi ò ní first degree mo scam ẹ ni mi ò ní master's degree mo scam ẹ ni bóyá PhD tí mo ṣe ń ta gbangba tí Professor Ibrahim Abdulateef Onírètí láti University of Ilorin tí wọ́n jẹ́ external examiner mi bóyá ẹ bá mi bóyá àwọn yẹn náà ni wọ́n fọ́ọ̀jì ẹ̀ ó yẹ kí wọ́n lè bọ́ síta kí wọ́n sọ bóyá Dr. Suleiman láti European Studies University of Ibadan tó jẹ́ internal external examiner mi tí mo fi paasi tí mo fi gba PhD bóyá àwọn yẹn náà ni wọ́n bá mi fọ́ọ̀jì ẹ̀ kò bá dáa púpọ̀ tẹ́ ẹ bá lè tì wọ́n síta kábíyèsí ká lè lálàáfíà l'Ógbómọ̀ṣọ́ torí pé àìtí àwọn kírímìnà yìí síta kábíyèsí ni ò jẹ́ kọ́kàn wa balẹ̀ tí ìlú òfin nísinmi ọlọ́run kò má ṣe àdúró tiwa. lẹ́yìn yẹn kábíyèsí ọba Gandhi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta mo ṣe tó yín torí pé arọ́bàfin lọ́ba pa ọlọ́run kò má ṣe àbámi dúró tiyẹn ní ṣíṣe. kábíyèsí bóyá torí pé ẹ kì í ṣe mùsùlùmí ẹ lè má mọ̀ ẹ̀ ń bá wa ṣe máa ń ṣe àwọn ipò wa nínú ẹ̀sìn ẹ lè má mọ̀ ṣùgbọ́n màá fi jọ ń tẹ́ ẹ mọ̀ dáadáa ẹ̀yin náà mọ̀ tún mọ̀ GO ẹ mọ̀ general overseer ẹ mọ̀ àwọn parish pastors ẹ mọ̀ àwọn area pastors ẹ dẹ̀ mọ̀ ìtumọ̀ district pastors gbogbo ẹ̀ ló yé yín dáadáa báwo ni àti area pastor àti district pastor àti parish pastor ìmọ̀ wo ni wọ́n lè ní ipò wo ni wọ́n lè dé tí wọ́n fi máa ju general overseer lọ bẹ́ẹ̀ bá gbàgbé lamẹ́ríkà tẹ́yìn náà ti wá bí ìjọ yín ṣe kún tó bẹ́ẹ̀ ṣe làmìlaka tó ẹ mọ̀ pé ẹ̀ tó yí míì di pastor Adébóyè lójú ẹ kúnlẹ̀ sọ́dọ̀ ẹ̀ tadétadé nígbà tẹ́ ẹ di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ complain kò sì sí tí ò já complain tóra gbà pé ìlànà ẹ̀sìn yín ó sọ pé kẹ́ ẹ kúnlẹ̀ tòun ti adé Ògbómọ̀ṣọ́ lórí fún pastor Enoch Adéjàre Adébóyè àbínú ẹ wá wò tẹ́yìn bá lè ṣe bẹ́ẹ̀ fún ẹni tó jó lórí ẹ̀sìn yín àwọn ọmọlẹ́yìn tèmi wá ń rí mi fín èmi ni general overseer Islam gbogbo Ògbómọ̀ṣọ́ kábíyèsí general overseer Islam gbogbo Ògbómọ̀ṣọ́ èmi ni bẹ́ẹ̀ bá ń wá Adébóyè àwọn mùsùlùmí káàkiri l'Ógbómọ̀ṣọ́ tẹ́ ẹ̀ bá rí kábíyèsí ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ là ń pè bẹ́ẹ̀ ṣáàrí gbogbo àwọn àfáà tí wọ́n wá wájú yẹn wọ́n dàbí parish pastors bó ṣe wù kí ọjọ́ orí wọn tó wọn ju area pastor lọ bó ṣe wù kí ipò wọn tó wọn ju district pastor lọ lẹ́gbẹ̀ẹ́ general overseer torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan nu wọn bá wádọ̀ yín tí wọ́n wúwìkúwì ẹ dá wọn padà sọ́dọ̀ èmi tí mo jọ̀gá wọn bí wọn bá gbà mí lọ́gàá yẹn fi wọ́n lẹ̀ ń gbò bá yọ ọlọ́wọ́n dájọ́ láàrin gbogbo wa ẹ fi wọ́n lẹ̀ kábíyèsí kò lè tó bẹ́ẹ̀ ẹ má dára yín láàmú mọ́ kábíyèsí ẹ̀yin lè ń dára yín láàmú torí pé àwọn ọmọ mi ọ̀dà ẹ jẹ́ ń wí eléyìí fún yín kábíyèsí ẹni tó jẹ́ mufti Ọ̀yọ́ state ẹbí léèrè kábíyèsí ẹbí o wípé mo sọ pé èmi ni mo gba oyè mufti wá s'Ógbómọ̀ṣọ́ níjọ́ tí wọ́n fẹ́ fún ní appointment letter ọ̀dọ̀ mi ni wọ́n mú wá èmi ni mo fún l'appointment letter tí bàbá ìmáàmù Ìbàdàn fi ránṣẹ́ sí mi pé gbà torí pé wọn ò gbọdọ̀ fún láì fún mi torí mi lọ ga rẹ̀ ẹbí léèrè bàbá ẹ bèrè lọ́wọ́ ẹ̀ bóyá kò kó gbogbo àwọn fámìlì wọn wá nílé òkun mèèbó tí wọ́n fi okùn wọn méjèèjì kúnlẹ̀ lọ́fíìsì mi tí wọ́n kí mi pé mo ṣeun ẹbí léèrè bàbá ẹ wá bí léèrè léyìí tí mo wí bóyá nínú yàrá bàbá ìmáàmù ilẹ̀ Ìbàdàn ẹbí léèrè tí òun wà ń bẹ̀ tèmi wà ń bẹ̀ tí bàbá ìmáàmù ilẹ̀ Ìbàdàn wà ń bẹ̀ tí
Bàásùnù wà ń bẹ̀ mọ́gàjì Bàásùnù àti àáfàá àgbà ilẹ̀ Ìbàdàn lónìí bàbá wa Bari Adétúnjì tí wọ́n wà ń bẹ̀. Ẹbí léèrè bóyá Bàásùnù ọ̀ sọ fún un pé báwọn ṣe jẹ́ akóbàtà ìmáàmù ilẹ̀ Ìbàdàn lòun náà gbọ́dọ̀ máa kóbàtà tèmi. Ẹbí léèrè bóyá wọn ò wí fún bẹ́ẹ̀. Ẹ wo kó lè bá a yé yín dáadáa gbogbo ẹni tó jẹ oyè Ọ̀yọ́ state pátá tó jọmọ Ògbómọ̀ṣọ́ bó ṣe wù kí wọ́n tó wọn ò tó mọ́mú Ògbómọ̀ṣọ́ ẹ mọ ohun tó jọ ní kábíyèsí. Ó kàn dàbí kí ẹnìkan jẹ mínísítà tó jẹ ọmọ Ọ̀yọ́ state kí pírẹsidẹ́ǹtì wá yàn án gẹ́gẹ́ bí mínísítà kí mínísítà yẹn wá sọ pé òun ju gọ́vnà lọ nítorí ipò ní federal government appointment. Ṣó jọra wọn sà? Adélabú Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì òun ni minister for energy ọmọ Ìbàdàn ni. Ṣó gbọ́dọ̀ padà sí Ìbàdàn ní ìsìnkú lòun ìṣẹ́gbẹ́ Ṣèyí Mákindé. Ṣèyí Mákindé ò ní jẹ́ kó wọ Ọ̀yọ́ state yìí mọ́ láéláé kò tó bẹ́ẹ̀. Torí bẹ́ẹ̀ wọ́n lè ní state appointment ilé wọn ti lọ èmi lọ ga gbogbo wọn bí wọn ò bá gbà fún mi ẹ̀yin ẹ má wọrí kábíyèsí ẹ fi wọn lẹ̀ èmi lọ ga wọn bí wọn ò bá ti gbà ẹ fi wọn lẹ̀ Ọlọ́run ó dájọ́ láàrin wa kò kan ẹ̀yin kábíyèsí ẹ má jẹ́ wọn dá tiyín sí. Kábíyèsí eléyìí tí mo fẹ́ sọ yìí ó lè fọ́n ní sí yín torí páwọn kan wá dọ̀ yín wọ́n sọ pé àwọn ni lídà mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àwọn lọ̀gá mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹnìkan nu wọn pé wọn ní ó pèrè ẹ̀ ní ààrẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹnìkan pèrè ẹ̀ ní Báṣọ̀run mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹnìkan pèrè ẹ̀ láṣojú mùsùlùmí Ògbómọ̀ṣọ́. Kábíyèsí ṣé bó ṣe lè wù kó yé èèyàn tó níwájú pásítọ̀ Adébóyè ṣó lè dọ̀gá pásítọ̀ Adébóyè díkìn ẹ ṣáà ní díkìn ẹlẹ́dà àti díkìn àtẹ́dà àti gbogbo wọn ṣé wọn tó pásítọ̀ Adébóyè tí wọn ò bá tó kí ààrẹ dàgbà jù bá yẹn lọ nílọ́po méjì kí Báṣọ̀run jù bẹ́ẹ̀ yẹn lọ káṣojú jù bẹ́ẹ̀ lọ àti gbogbo àwọn tó kù tí wọ́n ń kóra wọn wá dọ̀ yín èyí tí ò bá gbà kó tò sẹ́yìn mi dáadáa nù wọn ò ní nírun torí èmi lọ ga wọn. mo rò pé tí ọmọ lẹ́yìn mi ni wọ́n. Kábíyèsí èmi ni number one leader of the Muslim community èmi ni number one leader tẹ́ ẹ bá ń wá leader Muslim community tí n bá tí ì sí ń bẹ̀ àwọn tó kù ń ṣeré ni èmi lọ ga wọn àtàrẹ o àtàṣojú o ó dẹ ẹbí ààrẹ léèrè wípé ṣé ààrẹ tó bẹ́ẹ̀ kí wọ́n lọ sọ́dọ̀ bàbá ìmáàmù Ìbàdàn wípé àwọn ni ọ̀gá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ bí wọ́n bóyá tó bẹ́ẹ̀ wọ́n á láwọn ò lè ṣe bẹ́ẹ̀ àwọn náà ò tó bẹ́ẹ̀ kan ṣe bẹ́ẹ̀ ó dáa. Kábíyèsí ìyẹn lè má clear sí i dáadáa ẹni tó jẹ́ ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá Edo and Delta bàbá wa Daoud D. Damak ọmọ Ìbàdàn ni wọ́n tó bẹ́ẹ̀ gbangba láti ń wì tán wá sọ pé àwọn ju ìmáàmù ilẹ̀ Ìbàdàn lọ tó ń ti pé gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n jẹ́ lé lórí wọn ò ní ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ Kábíyèsí ọmọlẹ́yìn mi làárẹ̀ Báṣọ̀run àtàṣojú tán bá wá dọ̀ yín ẹ lé wọn dànù wọ́n ń takò ọ̀gá wọn nìyẹn ó kàn dàbí kẹ́nìkan wá dọ̀ yín kó máa takò pásítọ̀ Adébóyè ní ẹ lé dànù èmi la Adébóyè Ògbómọ̀ṣọ́ lórí ìsìláàmù ẹ lé àwọn tí wọ́n ń dà yín láàmú dànù. Kábíyèsí nínú táwọn èèyàn fi ń dà yín láàmú òun ni pé wọ́n ń sọ fún yín pé ọba ló ní mọ́sálásí Ògbómọ̀ṣọ́ nínú tó fi ń dà yín láàmú nìyẹn pé ọba ló ní wọn ò parọ́ ṣùgbọ́n wọn ò sọ tó ń jòdòdó fún yín irọ́ tí wọn ò pa òun ni pé bá a bá rí mọ́sálásí kan ní ìsìn tán wá sọ pé wọ́n ní Èjìdé Central Mosque Bálájí Èjìdé ló kọ́ wọ́n àṣàlẹ̀ Èjìdé ló ní bàbá rí mọ́sálásí kan tí wọ́n pè ní Alájà Sàáràtù Mosque wọ́n àṣàlẹ̀ Alájà Sàáràtù ló kọ́ àbí kí wọ́n kọ́ ní lórúkọ ẹ̀. Kábíyèsí wọ́n máa ń fi mọ́sálásí tì sọ́dọ̀ ẹni tó kọ́ àbí tó pilẹ̀ kó lè jẹ́ àpọ́nlé fún ẹni yẹn ni kì í ṣe kó jẹ́ personal property ẹ̀. òun ló fà á Bálájí Èjìdé ṣe tó tí wọ́n kọ́ mọ́sálásí yẹn àwọn náà ò gbọ́dọ̀ sọ pé personal property àwọn ni a kàn máa jẹ́ láàdá fún wọn lọ ní láéláé sọ́dákọ̀ járí àní Muslim community ló ní mọ́sálásí. mọ́sálásí Ògbómọ̀ṣọ́ tá a wà yìí àpọ́nlé ló jẹ́ bí wọ́n fi ń pè ní mọ́sálásí ọba wọn ò sọ pé property yín ni òun ló fà á ọba kan ò lè pín in lógún toró nǹkan ló ní àìsí ìpín mọ́sálásí lógún wọn yìí pín bẹ́ẹ̀ àpọ́nlé ló jẹ́ fọ́ba ẹ mọ́sálásí Ìlọrin wọn ní mọ́sálásí ọba ni bó ṣe wá jẹ́ mọ́sálásí ọba tó
ẹ̀mí àwo ló kú rí tí wọ́n wá pín mọ́sálásí ń pé ẹ pín fáwọn ọmọ ẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ ó kàn ń jàpọ́nlé fọ́ba ni àpọ́nlé yẹn ni kẹ́ ẹ jí ọmọ ní kì í ṣe pé tiyín pé ẹ fẹ́ take over ownership Muslim community ló ní bẹ́ẹ̀ bá wá sọ pé dandan dẹ́fẹ́ gbà àwọn jọmọ́ tí wọ́n ń kírun yìí wọ́n pọ̀ wọ́n ní gbà kò sì ní dáa kí wọ́n máa yarí mọ́ ọba lọ́wọ́ ọlọ́run ní jẹ́ ẹ ṣiṣẹ́ kábíyèsí ọlọ́run ní jẹ́ ẹ ṣiṣẹ́ ẹ ní ṣiṣẹ́ lágbára ọlọ́run wala la ilaha illallah. ẹ káàbọ̀ bí mo ṣe wá júwe ìmáàmù yẹn pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ gbọ́ iṣẹ́ bá bẹ́ẹ̀ abẹ́ bá bẹ́ẹ̀ àwọn ẹ̀dá kan nínú ayé ni tó sì pé tí wọ́n bá rìn tí wọ́n bá fi ẹsẹ̀ rìn látòdò ọba d'Ògbómọ̀ṣọ́ wọ́n mọ iye ìṣẹ́jú tí wọ́n fi rìn wọ́n mọ iye ẹsẹ̀ bàtà tí wọ́n gbé láti Ògbómọ̀ṣọ́ dé odò ọba àwọn ẹ̀dá kan tó sì pé wọ́n bold débi wípé tí wọ́n bá rí olórí ìlú tó bá ń ṣàṣìṣe tí wọ́n bá jókòó níwájú rẹ̀ àǹfààní wà fún wọn láti bá sòdodo ọ̀rọ̀ ìní mo fi ní ọ̀rọ̀ onílé táwọn Yorùbá máa ń sọ ìyẹn gbọ́dọ̀ pé láti sọ ọ̀rọ̀ torí pé ẹni tó bá lára àjọ ọ̀gbọ́n èèyàn tó bú pọ̀ ó bú ìyá rẹ̀ ó bú bàbá rẹ̀ mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ nílé ibi tí wọ́n ti sọ̀rọ̀ ń kọ́ ní ààyè ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni torí kò sí bọ́rọ̀ sí lè tó yóò tán yóò ṣe parí. mo rí gbogbo ìgbìyànjú wọn tí wọn láwọn fi fẹ́ shit pẹ̀lú ọba Ghandi táǹfààní rẹ̀ ò sí ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n ní àgbà ò sí rí ìlú bàjẹ́ baálé ilé bá kú ilé adahoro àwọn àgbààgbà wà l'Ógbómọ̀ṣọ́ àwọn àgbààgbà fà wà ń bẹ̀ tí wọ́n lè pè yín tí wọ́n ń rí bí tẹ́ ẹ ti jókòó pẹ̀lú kábíyèsí tí wọ́n sì paná ọ̀rọ̀ tí ó kù tán yányán ẹ wo confidence tí wọ́n fi sọ̀rọ̀ pẹ̀lú ẹni tó máa ń ṣe ìkámọ̀ lẹ́yìn wọn ẹ wo confidence tí wọ́n fi sọ̀rọ̀ fẹ́ nìyẹn lórí múgbà tán wà lórí múgbà rẹ̀ wọ́n ní sèbí làdáni mi lójókòó yìí wọ́n ní ara wọn ní sì ń kírun lẹ́yìn mi sì ń pèrun lẹ́yìn mi mo sì ń kírun ó sì ń tó lẹ́yìn mi ṣùgbọ́n náà bá wọn jókòó bí wá sí ọ̀tẹ̀ tí wọ́n ń ṣe ìyìn ṣe bẹ̀rù rẹ̀ pé yóò pa mí torí tó bá ṣaburú fún mi olójókòó ara rẹ̀ ló ṣe ẹ wo confidence nínú ayé ẹ wò bí yẹn ṣe compose ẹjọ́ tẹ́ni tẹ́ ìrò fún tí ó lè response níbẹ̀ nítòótọ́ àfáà mi ló máa ń sọ nǹkan kan tá àfáà mi bá fẹ́ mu gàrí tàbí tí wọ́n bá fẹ́ múgi wọ́n fọwọ́ bu ṣúgà báyìí wọ́n wá dànù rẹ̀ àwọn àpàdé jẹ̀díjẹ̀dí ọlọ́run ti ní amọ́ bó ohun orogún bó láti bẹ̀rù ọlọ́run táàtún bẹ̀rù jẹ̀díjẹ̀dí èmi ò pé lẹ́yìn ọlọ́run o kẹ́ ẹ tún bẹ̀rù ẹlòmíì o ṣùgbọ́n ẹ fọlá fẹ́ni tọ́lá bá tọ́ sí ẹ fi iyì fẹ́ni tí iyì bá tọ́ sí ẹ ti rojọ́ tán sà ẹ ti sọ̀rọ̀ tán sà ẹ ti sọ̀rọ̀ tó ti kọjá àlàkà irú àwọn ọmọ kéékèèké ẹ ti sọ̀rọ̀ tó ti kọjá àlàkà àwọn aláìmọ̀kan ẹ ti sọ̀rọ̀ tó ti kọjá àlàkà àwọn tí wọn ò kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ dẹ̀ burú bẹ́ẹ̀ ṣe wá sọ̀rọ̀ tó yìí ǹjẹ́ gbọ́ kí kábíyèsí ọba Ghandi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kó sọ pẹ́ún síta ǹjẹ́ mọ́ tó wà nù wọn ẹ̀yin ti sọ̀rọ̀ ẹ ti kú mẹ́ ẹ ti dé ẹ̀tù ẹ̀dẹ́ ẹ̀tù ẹ̀dẹ́ ẹ̀tù ni mo fi pè yín lóní làákàyè bàbá àánú lẹ rí gbà o àánú lẹ rí gbà o kódà bí mo ṣe ń rí yìí mò ń rí bígbà tó pé bígbà tí wọ́n bá ní kí erin kọ́mọ lọ jẹgbó etílé nínú oyè Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tẹ̀ jẹ Ìmáàmù Mọ́kà ló yẹ kẹ́ lọ rèé jẹ asáfùlà pẹ̀lú ẹ̀bùn tó lọ́n fún yín ṣé wàá rẹ́bùn tó lọ́n fún yín ẹ má fi yín lọ́n lógo yìí ẹ má má fi fà wàhálà ẹ má jẹ́ kẹjọ yẹn ọmọ dá yín lójú tó bẹ́ẹ̀ bàbá àkókò ní tẹ́ ní láti shit dáadáa láti ràrò jinlẹ̀ ẹjọ́ yẹn méjì ló pín sí ìgbà tí mo gbọ́ ẹjọ́ yẹn lọ́dọ̀ tí yín sà ń tẹ́ sọ ni wípé ọba Ghandi bàbá ń bá yín jà torí pé ẹ tẹ̀lé wọn ẹni numbers ọba tó dìde l'Ógbómọ̀ṣọ́ tó fẹ́ jọba ẹni mùsùlùmí ló pọ̀ jù nù wọn mùsùlùmí fẹ́ níyín
confidence yẹn ilẹ̀ fi tẹ̀lé mùsùlùmí ẹ nígbà tẹ́ ṣe rojọ́ yẹn délẹ̀ fún bàbá pé èyí tẹ̀lé yín tòótọ́ bàbá sì ní ọ̀nọ́mà tó bá ṣe pé mi náà ò deserve ẹ̀ ṣe pé another case nìyẹn kéèsì pé bóyá ọmọ ilé alára ni yín tàbí kì í ṣe ọmọ ilé alára bóyá yẹn ló bí wàhálà ẹ wá wo gbogbo èèyàn ńláńlá tẹ́ ẹ tọ́ka sí ẹ wá wo gbogbo àpèjúwe tẹ́ ẹ mú wá àpèjúwe yẹn bó ṣe rí nù ṣùgbọ́n ọlọ́gbọ́n onílàákàyè kì í sọ̀rọ̀ tán ọlọ́gbọ́n kì í sọ̀rọ̀ tán làwọn Yorùbá fi mọ́ sọ pé ta ló kọ́ ọlọ́gbọ́n tí ò fagòdì ẹ̀kọ́ oore ọ̀fẹ́ ní gbogbo ń ta níye o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé aláǹfààní àti máa sọ sórí social media báyìí torí tá a bá jọ jókòó wọ̀nà wọ̀ èyí lè sọ wájú yín torí pé tẹ́ ẹ bá sọ gbólóhùn méjì péré ẹ convince gbogbo tí ń bẹ lọ́pọlọ mi ẹ delete ẹ̀ dànù tàbí kẹ́ ẹ format ẹ̀ ni bàbá àánú lẹ́rí gbà mo wá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ròyìn wà ní Islam èèyàn bá rí mọ́kọ́ o oore ọ̀fẹ́ tẹ́ wá ní àtàánú tẹ́ rí gbà ń sà ẹ lò ó ẹ fi tún ẹ̀sìn wa ṣe ẹ lò ó ẹ fi wá ìrẹ́pọ̀ láàrin ẹ̀yin àti kábíyèsí ibi tẹ́rù Ọlọ́run ti wá bà mí ìgbà tẹ́ débi ọ̀rọ̀ court ẹ wò bẹ́ẹ̀ sí compose kábíyèsí rẹ Ọlọ́run ẹ wò bẹ́ẹ̀ ṣe compose pé ẹ fi bọ́ bàjá ẹ fi ń wá láàfíà ni ẹ wá mú rẹ́fúrẹ́ǹsì wá lóríṣiríṣi ṣe ti rí pé sáà ní àgbà lọ́ọ̀yà tó ń bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ló jẹ́ kí n sọ pé ìmọ̀ tọ́lọ́run fún yín Ọlọ́run jẹ́ kó líìdì síbi oríire fún yín kalẹ̀ kọ́lọ́mọ jẹ́ kí ìmọ̀ náà pa yín là lọ́jọ́ gbèdé àlùkìyámọ̀ ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ wá àlàáfíà sáàrin mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹ wá àlàáfíà sáàrin ìlú Ògbómọ̀ṣọ́ ẹ wá àlàáfíà láàrin ẹ̀yin àtọba Ògbómọ̀ṣọ́ ẹ mọ gbogbo ọ̀nà tẹ́ ẹ lè rìn kọ́lọ́run wá bọba náà sùúrù pẹ̀lú gbogbo àwọn tẹ́ ẹ ti sọ káwọn ní o lè fi sùúrù digest ẹ̀ kò possible ẹ ṣàdúrà fún yàn ẹ ṣe prayers everybody dẹ̀ mọ̀ nínú ọ̀rọ̀ yẹn pé ẹ̀ ń bẹ́ nìyẹn jà bàbá ẹ̀ ń bọ́ bá jà arákùnrin ẹ̀ ń bọ́ bá jà ẹ̀ mọ́ bọ́ bá jà ẹ̀ mọ́ bọ́ bá dìtẹ̀ ṣe gbọ́ ní gbogbo àwọn tí wọ́n dúró lórí pé tọ́ba bá ṣe déédéé tọ́ba ni mo ṣe tọ́ba ò bá ṣe déédéé ní í ṣe tọ́ba táràlú bá ṣe déédéé tiwọn ni mo ṣe táràlú ò bá ṣe déédéé mi ní ṣe tiwọn mo kí gbogbo yín mo wá kẹ́yìn náà tẹ́ ẹ pín fásán tẹ́ ẹ jẹ́ followers fún ọba Ghandi mo jẹ́ ìdẹ́ ẹ jẹ́ followers fún imam ṣùgbọ́n wọn ṣe bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ àtúnṣe lèèyàn máa ń wá ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn rọrùn ní nínú mi ṣe dùn níjọ́ tí mo gbọ́ táàfà kan ṣe wá sí pé àwọn kan lálìsú náà gbogbo wa lálìsú náà àfààyàn wa tọ́ka sí ó ní tá a bá wò nígbà tán gbàrún dé ó ní fatia nìkan ló bá rún wá ó ní súnà ní Muhammad ìní àáyà tá a máa ń kéle lórí ó ní sàn bàbá yẹn wà á máa ké kó tó di pé àwọn ìjọ alìsú náà gangan dé ó ní sọ wọ́n ti ń practice súnà kó tó di pé àwọn alìsú náà dé àfáà mi ní mosque tèmi náà dẹ̀ ti sọ fún mi rí ó ní tí wọ́n bá ké fatia tó ké dáadáa lórí irun tí ó bá ké nǹkan kan lé ó lónírun ó ní kó yọ fatia nìkan ń bẹ̀ nírun òfin pé so definitely ọ̀rọ̀ èèyàn ní fatia súnà ní súrà tá à ń kéle ẹjọ́ bàbá mi ò kọ́ yín kéwú o ìrírí lèmi fi ń sọ̀rọ̀ èmi ò kéwú o ṣùgbọ́n àwọn tí mo mọ̀ gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà ni mo fi ń bá yín sọ̀rọ̀ alukumla mi ìmọ̀jọ́ orí yín ṣùgbọ́n oore ọ̀fẹ́ tọ́lọ́ ń fún yín àánú tọ́lọ́ ń fún yín ọjọ́ orí yín lọ Ọlọ́run wá jẹ́ kẹ́ ẹ lè lò dálẹ́ ìkankanú àwọn oore tọ́lọ́ ń fún yín kò ní yọ sọnù kúrò lára yín nínú ayé tọ́ra dánwò ni kí gbogbo ntáyé pọ́n lé mọ́ èèyàn lára kọ́ mọ́ yọ kéèyàn tó kú eré ibú ni làákàyè tó bá kú mẹ́ kéèyàn tó kú
kò ní dọ́gba mọ́ àpọ́nlé yẹn wọn ní fún yàn mọ́. Ẹgbẹ́ mi kan ló máa ń sọ̀rọ̀ kan a ní ojú mi lọ́n tòótọ́ lọ́dún 5 ṣùgbọ́n ò lówó lọ ò ní làákàyè ò kàwé tó mi kò sí ní mo fẹ́ respect mọ́ ọ láà. Ayé believe pé ẹni tó bá ní làákàyè ẹni tó kàwé ẹni tó wà nípò ẹni tó lówó lọ́wọ́ ó deserve àpọ́nlé tó pọ̀ àtẹni tó wà nípò. Ẹ wá wo nǹkan tá a sílẹ̀ ẹ wá wo ìtọ́ lọ́n fẹ́ yìí nìkan bẹ́ẹ̀ ẹ wo ìtọ́ lọ́n fún yín. Ẹ máa rántí ìtàn MKO Abíọ́lá o Ọlọ́run gbàdúrà rẹ̀ Ọlọ́run pèlè èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà tó gbé wọ́n fẹ́ẹ́ mọ́ lè sọ pé nìkan bẹ tó lówó tábíọ́lá máa ń gbà yí Abíọ́lá pẹ̀lú gbogbo tábíọ́lá ní Abíọ́lá náwó sàárẹ̀ Abíọ́lá ọ̀rá rẹ̀ mú àwọn àfáà kan ni wọ́n jókòó níjọ́ tábíọ́lá ti dìde ni wọ́n sì ní Abíọ́lá ò lè dépò àwọn ọ̀jọ̀gbọ́n wa bí ó gbé kúlé tábíọ́lá ò lè dépò wọ́n ní kò lè dépò tọ́rọ́ lọ́dún lòun ní dáná bí kankan mọ́nú ayé pé tọ́ba ìwà amúrú Abíọ́lá tó tún dà rẹ̀ pẹ̀lú gbogbo orí ọ̀fẹ́ tọ́lọ́ ń fún àjẹ́ pé ó ti ṣe déédéé ànábì láyé. Wọ́n wù sábì ni o wọ́n ṣe istiara ni o àwọn nìkan wọ́n mọ̀ wọ́n dẹ̀ ro 2+2 pọ̀ ni o torí pé ẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ philosopher ló wà ní àfà bíi tọ̀dọ̀ yín ìsà. So ẹ wá jẹ́ ká wò ẹni tó drop gbogbo kìíní ìsílẹ̀ fún wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam bàbá kò sí bẹ́ẹ̀ ṣe lè ní mọ́tò kò sí bẹ́ẹ̀ ṣe lè gbọ́n tó kò sí bẹ́ẹ̀ ṣe lè bó ṣe ní ìṣe lè yé yín tó mọ̀ pé kò lè yé tó yín kò lè yé yín tó Ànábì Muhammad astaghfirullah ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Ànábì fi sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó fi jagun ẹ̀sìn ó fi jagun ẹ̀sìn nínú nǹkan tẹ́ a máa ń gbọ́ lẹ́nu yín so mo bẹ̀ yín sá sẹ́rí kìíní yẹn ẹ má máa yín pẹ́ mọ́ tẹ́ bá ti yín tí bá ti wọ bíi 20 is okay gbogbo pé kẹ́ máa lọ yín wọ 50 100 ó ti pọ̀ jù ọlọ́run bá mi san yín lẹ́san l'Ógbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ ogun òjàjà kó jà l'Ógbómọ̀ṣọ́ jà rí ọlọ́run ní dogun kó yín ẹ̀ sì ní fogun kóra yín èmi kàn rọ̀ yín ẹ kíyèsára torí tógun bá ń wá láti inú ilé tógun bá ń wá láti ta tí méjèèjì bá wà ń pàdé papọ̀ lẹ́ẹ̀kan náà téèyàn bá lẹ́mìí bíi tọ̀dọ̀ yín depression palú ẹ o àmì yẹn tí ò lógun tó báyìí tí ó ti fìlúlẹ̀ ọlọ́run ní jẹ́ kẹ́ fìlúlẹ̀. mo dẹ̀rọ gbogbo wa pátá nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká sá fún gangan o ẹ jẹ́ ká sá fún òwú dúdú ká sá fún òwú funfun pààtù tá a bá tú òwú funfun tá a bá tú á padà kan dúdú gbogbo ẹ̀dá tí máa ń péyàn lọ́mọ àlè láyé ẹ lọ sí DNA test fáwọn náà ta lọ́mọ àlè gangan níbo lé ọmọ àlè ok nígbà tẹ́ bá ń pe ẹnìkan lọ́mọ àlè ọmọ kí lẹ fẹ́ pa Ànábì Ádámù tá ń bá bẹ́ẹ̀ ìbẹ́ tí bàbá rẹ̀ bá dajúrú náà ni ọmọ kí lẹ fẹ́ pe Jésù Kristi ọmọ kí ni ẹ má máa tanra yín jẹ wọ́n ń ṣe interview fẹ́ nìkan jò ní wọ́n ní tóbìnrin bá ní ọmọ 3 só lè fẹ́ ó lòun lè fẹ́ wọ́n ní tóbìnrin bá lọ́mọ 4 só lè fẹ́ ó lòun lè fẹ́ wọ́n ní tó bá lóun ọkọ̀ ọmọ wa dọ̀ ìbò ní kọ́ mọ́ kó bọ́ wọ́n ní kí ló dé tó fi gbà lérò bẹ́ẹ̀ Ọlọ́run lọ́mọ ọmọ tí ì sìn yàn Ọlọ́run lọ́mọ ọmọ tí ì sóríire wọn gbàdúrà kan mọ̀ wọ́n mọ̀ sóríire ṣùgbọ́n èèyàn ò lè bá Ọlọ́run pín nǹkan bí ṣe ń pín oníṣọ ọmọ tẹ́ ẹ bá tọ́jú lónìí ó lè jẹ́ pò ní òsìn yín lọ́la tíjà bá ń bẹ́ẹ̀ ẹ jẹ́ á parí ẹ̀ mo láìkí bẹ́ẹ̀ ṣe ń kọ́fà àwọn ará ilé ayélára yín sà ánàkùnlọ ẹ sọ pé kọ̀ọ̀kan àwọn èèyàn kí wọ́n mọ̀dà ẹ̀yìn lẹ́ni àwọn wọn ní gbogbo bẹ́ẹ̀ ṣe púrúfù àwọn ìwé ẹ̀rí tó sọ pé ọmọ ọbẹ̀ ní wọn á gbọ́dọ̀ pàdúrà yín tó máa lọ ṣe DNA test ṣùgbọ́n tẹ̀ náà ní bẹ́ẹ̀ ọtí àparò ní ọ̀tán náà máa parọ́ sà ìmọ̀ tẹ́ ní ẹ̀kọ́ tẹ́ ní oore ọ̀fẹ́ tẹ́ ní ipò tẹ́ ní Ọlọ́run kọ́ yín mọ̀ ṣe ìdíná sátálí Mr. King ẹ máa lò sọ́nà ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ẹ jẹ́ kó mọ bí àlàáfíà ẹ jẹ́ kó mọ bí àlàáfíà gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yìí náà ọ̀rọ̀ àlàáfíà ni o ṣùgbọ́n ní làákàì tó bá jó làákàì bíi ti yín yóò ti mọ̀ pé àdìtú gbogbo tẹ́ sọ yẹn nínú ayé àdìtú ni o
tó kábíyèsí ọba Ṣọ̀ún ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ láyé bàbá mo bẹ̀ yín torí t'Ọlọ́run mo fi Jésù Kristi bẹ̀ yín ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù àgbà máa ń gbà ní àgbà kì í kọ̀ torí tágbà bá kọ̀ tó bá kọ̀ kọ̀kọ̀ títí wọ́n á fi nǹkan kọ̀lọ̀kọ̀lọ̀ kágbà lẹ́sẹ̀ ayé ò lè fi nǹkan kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ yín lẹ́sẹ̀ bàbá ẹ ṣe sùúrù torí t'Ọlọ́run ẹ gbé mi ipò àgbàlẹ̀wà olórí ni aṣíwájú ni ẹ gbé gbogbo àwọn nǹkan yìí mi ẹ ti gbàgbọ́ pé ẹ ti ṣàdé. àwa ìjọba nítorí a fẹ́ gàba àwa ìjọba nítorí a fẹ́ kó ọrọ̀ jọ Ọlọ́run ti fún wa lọ́rọ̀ ká tó débi ká dé. ẹ̀yin náà mọ gbogbo challenges tẹ́ ẹ ní ṣùgbọ́n ìdùnnú ló jẹ́ fún gbogbo Ògbómọ̀ṣọ́ lónìí yìí ẹ ti wá rúre Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ rí ẹ wo gbogbo bí tẹ́ ẹ rìn lọ tẹ́ ẹ rìn dé nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ́ ẹ dé orí ipò tán àtẹni tó fẹ́ yín àtẹni tí ò fẹ́ yín gbogbo wọn padà gbà yín lọ́ba wọn ní choice àwọn ń pè Ọlọ́run gbàgbọ́ ìyá sẹ́ni tí ń pè ọ́ ti dákẹ́ ni Ọlọ́run ló gbé yín dépò kì í ṣẹ̀dá kankan kódà kì í ṣe gọ́fúnà Ṣèyí Mákindé wàláhì Ọlọ́run ni gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó lọ́wọ́ sí ọkàn jọ sábàbí ni ẹ dẹ̀ ti ṣèlérí ẹ ní ẹ lè jẹ́ kristẹni o ṣùgbọ́n àti mùsùlùmí àti kristẹni àtẹlẹ́sìn àbáláyé gbogbo wọn lẹ́jọba lé lórí. ọ̀rọ̀ kan tí mò ń sọ nípa ìmáàmù Ọ̀yọ́ mi ì lè sọ l'Ógbómọ̀ṣọ́ lásìkò yìí pé àwọn nǹkan kan bẹ tí ò yẹ ká máa dàpọ̀ mọ́ra wọn ṣùgbọ́n à ń dà á pọ̀ ó wá jẹ́ kó mọ bí crisis bàbá gbogbo ibi tí sùúrù bá ti tọ́ sí yín ẹ ṣe sùúrù Ọlọ́run gbé ẹni tọ́lọ́run bá gbé ga kì í já o tọ́lọ́run bá gbé yẹn ga tí bá ń jà bí ìgbà tó mọ́ Ọlọ́run ló mú gan ni o ń sọ fọ́lọ́run bí ọmọ tó ṣe ni o ẹni ayé òsì jẹ́ ọgbádùn sàjẹ́ ni ayé gbàgbé ẹ lọ ẹ ní dẹni àfipìtàn bú lórí àléfà àwọn bàbá yín tẹ́ ẹ wà ẹ ti rúre Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mọ gbèrú sí lásìkò yín Ògbómọ̀ṣọ́ mọ dàgbà sí lásìkò yín ojú òní tì yín bẹ́ẹ̀ sì wá sọ̀rọ̀ èèyàn mọ̀ pé tán lẹ́nu ó kú nǹkan ni bàbá ẹ sì sùúrù torí t'Ọlọ́run àti bá bàbá mọ́mù náà sọ̀rọ̀ Ọlọ́run jù wọ́n gbọ́ Ọlọ́run dẹ̀ jẹ́ kí wọ́n gbà ọ̀rọ̀ ọba ẹ má jẹ́ kó máa jẹ́ sámọ̀mọ́ lórí múbàrí iṣẹ́ tẹ́ fẹ́ ṣe pọ̀ lórí Islam gangan fúnra rẹ̀ iṣẹ́ tẹ́ fẹ́ ṣe ó pọ̀ gan lórí Islam ẹ má jẹ́ kọ́rọ̀ ọba ọmọ jẹ́ sámọ̀mọ́ torí t'Ọlọ́run àtànábì. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.